ìbà akọ́dá ìbà ṣẹ̀dá ìbà Ọ̀rúnmìlà bá àgbọ̀mọ̀rẹ́gún àtórí ẹni tí ò sùn wọ́n ṣe. ẹ̀yin àgbàlagbà mo mà kí yín ẹ kú ojúmọ́ tó mọ́ lénìí, ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀ òun ló mọ́ bá wa. bẹ́ẹ̀ ni àjíhùn òun náà ni ọmọ eégún lọ́jẹ̀ òun ló máa ń kí yín o. abala keje òun la wà yìí. ẹ mà kó àtìlẹ́yìn mi. Ifá ní kí n máa kí yín o. bẹ́ẹ̀ ni Ifá ní kí n máa kí yín. ẹ̀mí tí ń gbénú Ọ̀rúnmìlà tó ti ń bẹ láyé tó wà nísìn tó sì máa wà bẹ́ẹ̀ ó ní kí n máa kí yín. ẹ̀mí mímọ́ ni, ẹ̀mí ìmọ́lẹ̀ ni, ẹ̀mí àlàáfíà ni, ẹ̀mí ìtẹ̀síwájú ni. Ifá ní kí n kí yín o. kókó ọ̀rọ̀ awo ṣíṣe láàrin àwọn ọmọ káàárọ̀ oòjíire. bẹ́ẹ̀ ni awo bá ọmọ káàárọ̀ oòjíire wọ́n ṣe ń ṣe awo tí à ń pè ní ìmùlẹ̀, bẹ́ẹ̀ náà làwọn aláwọ̀ funfun ń ṣe, bẹ́ẹ̀ náà ló wà ló gbogbo orílẹ̀-èdè kárílẹ̀ ayé. a máa ní ṣe tiwa lọ́tọ̀ o, torí ti Yorùbá kò yàtọ̀. ẹ̀yin lẹ máa ń sọ pé ti Yorùbá yàtọ̀. ìmọ̀ ni ò tó láàrin àwọn ọmọ káàárọ̀ oòjíire. mọ̀ọ́nú ó pọ̀ jù nú ọ̀rọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire. mọ̀ọ́nú bọ́mọ káàárọ̀ oòjíire tó bá mọ nǹkan kan á wá gbé sí abẹ́ òrùlé, kò ní jẹ́ kọ́mọ làkejì ẹ̀ mọ̀ ń pa ẹ̀. ó mà nídìí láyé ìgbà yẹn, nítorí wípé wọ́n ní ẹni bá mọwọ́ wẹ̀ òun ló ń bá àgbàlagbà jẹun. awo ṣíṣe, awo tí mo mọ̀ ni mo ṣe o, awo tí mo mọ̀ ni mo ṣe. èmi ò ṣàwo èké, mi ò ṣàwo ọ̀dàlẹ̀, mi ò ṣàwo àparò aláṣọ pípọ́n. awo tí mo mọ̀ ni mo ṣe. bẹ́ẹ̀ ni ìwọ tó bá lọ wà nú awo, ǹjẹ́ awo tó o mọ̀ ló ṣe? ǹjẹ́ awo tó o mọ̀ ló ṣe? awo tí mò ń sọ yìí ó kì í ṣe awo tẹ́ máa ń pè láwo àwọn òkùnkùn, àwọn àjẹ́. ìwọ tó lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tó ń pè ní chartered accountant, àwọn tó ń pè ní cc kinní kan, àbó mọ̀pá wo nìyẹn náà? awo ni, nítorí pé àwọn ọ̀nà tó gbọ́dọ̀ kó tiẹ̀ tó wọ awo yẹn, awo ni o. ẹgbẹ́ ló ń jáwo. àwọn tó jẹ́ wípé ẹgbẹ́ gidi ni wọ́n. kí la fi mọ ẹgbẹ́? ẹni tí ó bá máa jẹ́gbẹ́ yín ẹjọ́ láṣọ kan náà lára. àwọn accountant wọ̀nyẹn gbogbo wọn ó níbi tán gbọ́dọ̀ bá dé kán tó lè láwọn jẹ́ chartered accountant. àwọn dókítà náà olùwònísàn àwọn náà ní ẹgbẹ́, awo náà ni, torí àwọn nìkan lọ̀rọ̀ wọn yé. bẹ́ẹ̀ náà ni àwọn nurses, àwọn tó jẹ́ wípé wọ́n ń tọ́jú àwa tí ó bá dàwé pé àìlera dé. bẹ́ẹ̀ làwọn midwife, àwọn tí ń gbẹ̀bí. gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí awo ni wọ́n, nítorí pé ìwọ tó bá sí láàrin wọn kò lè yí ẹ. bó bá lọ wà nú òṣèlú, conservative ní ẹni, ACN ní ẹni, PDP ní ẹni, Liberal Democrat ní ẹni, Labour ní ẹni, Republican ní ẹni, Democrat ní ẹni. gbogbo wọn yẹn awo ni, nítorí pé tó bá ti tilẹ̀kùn mọ́ra wọn, ìwọ tó bá kí n ṣara wọn ó lè rí inú wọn.
bọ́ tiẹ̀ wá ń sọ fún ẹ gan wọ́n ní sòótọ́ fún ẹ. wò báyìí àwọn awo tó wà nílẹ̀ káàró òjíire Òṣùgbó wà, Reformed Ògbóni Fraternity ó wà, awo Òṣùgbó ìbílẹ̀ ó wà. àwọn awo wọ̀nyí látàtètè kọ́ ṣe ni àwọn baba ńlá wa ti fi ń ṣe àgbègbè tí a ti ń kẹ́kọ̀ọ́. ṣùkúù ni, it is an institution. abẹ́ẹ̀rí pé ọmọ eégún lọ́jẹ̀ náà ń fẹ́ bò ó. ibẹ̀ yẹn ni wọ́n ń pè ní nìṣó gbangba télọ̀. gbangba télọ̀, ìwọ tó o fẹ́ lọ ọbẹ̀ wọn ò ní fokùn sí ẹ lọ́rùn láti débẹ̀ o. ìwọ tó máa ń sọ káàkiri wípé ẹ ń gbà tí bàbá ẹ ṣáwó tó wá kú àwọn kan ń jọ sí ẹ lójú àlá torí pé ò jọyìn wọn. jáwọ́ nú ẹ onírọ́, kò máa ń ṣe tipátipá. tó torí ń gbò bá débẹ̀ wọn á bi ẹ́ pé kí ló wá wá. ṣó ti yí ẹ? kò sẹ́nì kankan tó bá wà nú awo tí bàbá tó bí ẹ ti ṣàwo rí, ìyá tó bí ẹ ti ṣàwo rí, àǹtí ẹ ti ṣàwo rí, wọn ò fi tipátipá mú lọ ọbẹ̀. kò dẹ̀ ń ṣe ibi téèyàn ń yára sáré wọ̀. ó máa dá ẹ lójú pé ìwọ fúnra rẹ ló fẹ́ lọ ọbẹ̀. ó dẹ̀ kiri wọn kàn gbé advert síta àbó gbọ́ tán sọ fún ẹ pé a fẹ́ mẹ́mbà rí. ṣó ti yí ẹ? tabarẹ́ ń tó fi lù ẹ́ pé kó wá ṣàwo òun ló mọ tó rí o. ṣùgbọ́n láti tètè kọ́ ṣe wọn ẹnì kọ́kọ́ kì í fi tipátipá lọ sínú awo. bàbá sọ̀rọ̀ Òṣùgbó ìlú, bẹ́ẹ̀ ni àwọn àga tó wà nù ẹgbẹ́ Òṣùgbó ìlú awo kan ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn yẹn ni à ń pè ní Parliament of the People for the People. Yorùbá ti ní Parliament fún gbogbo ìlú kí òyìnbó tó lóun ṣe Parliament. nínú Parliament yìí àga ti wà ń bẹ̀ tó jẹ́ wípé tí ẹni tó bá jẹ olúwo tó bá dàbí ẹni pé ó lọ bí àgbáǹrè, ṣé mọ̀ pé tí ọsàn bá dùn tó bá rọsàn tó bá dùn wàá tún padà lọ rà ń bẹ̀ náà ni. òyìnbó á fọ continuity. Yorùbá nígbàgbọ́ pé tí bàbá bá ti jẹun tó dáa tó jẹ́ ọmọlúwàbí tí ò bá sí mọ́ àwọn ọmọ ẹ̀ náà láti rí bẹ́ẹ̀. wọ́n á pè ẹ́ pé kó wá nítòótọ́ torí àga yẹn ó lè jẹ́ tìdílé yín ni. tó bá dé lù wá jáwọ́ nù rọ, kò sóògùn kan tán fẹ́ sà sí ẹ, bàbá ńláàárọ̀ ni. ṣó ti yí ẹ? wọ́n lè máa sọ fún ẹ pé ó ṣe pàtàkì kó wá ẹ wá lọ jókòó sí rìdíìmù kan ò ń ṣe kọ́lọ̀ ń kó yọ ẹnu ọwọ́ àwọn aláwo. bàbá ńláàárọ̀ ló pa. ṣó ti yẹ? torí àga tí bàbá tiẹ̀ ti dìde yẹn tí ìwọ ló fẹ́ gbà yẹn àìmọye àwọn tó máa rá sínú ẹ̀. àwọn tó mọyì ẹ̀ wọ́n ní ẹni bá mọyì wúrà òun là ń tà fún. ìyẹn tó Òṣùgbó ìlú tó jẹ́ wípé àwọn ni wọ́n ń ṣe ètò bó ṣe máa túbà tó máa túṣẹ́ fún ìlú káàró òjíire. gbogbo agbègbè ilẹ̀ Yorùbá ní Rẹ́mọ àwọn Òṣùgbó ìlú wà, ní Ìjẹ̀bú àwọn Òṣùgbó ìlú wà, láàrin Èkó àwọn Òṣùgbó ìlú wà. ohun tó yẹ kí a máa bára wa sọ òun ní òtítọ́ o. òótọ́ ló ń gbọ́ lé nìyí. kò sí awo kan láwo ẹ̀ wà. ẹnikẹ́ni tó bá sọ fún ẹ pé òun wà nù awo wọ́n fi tipátipá mú òun ẹlẹ́dàá àwọn ọmọ káàró òjíire àwọn baba ńlá wa á dáríjì o. bó bá ló wá ní ìwọ Reformed Ògbóni Fraternity fúnra ẹ ló lọ ọbẹ̀. awo ṣíṣe a lọ ọbẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ ni, a lọ ọbẹ̀ láti ní ìmọ̀ ni. kí la kọ́kọ́ lọ kọ́? láti fi ìfẹ́ hàn. awo àwọn ọmọ ìyá ló ń wà nú awo, wọn mà lọ́mọ bàbá o torí ìyá ṣe pàtàkì. bí ìgbà tá a mu ọmú kan náà ló yẹ kájọ máa ṣe, ká dẹ̀ máa finú hanra wa. ìfẹ́, òdodo, má parọ́ fún ọmọ làkejì ẹ, má parọ́ fún ọmọ ìyá ẹ. tí ọmọ ìyá ẹ bá fi ọ̀rọ̀ àṣírí sí ẹ lọ́wọ́ má dalẹ̀, má lọ bọ́ sórí 1 hour BT kó máa lọ rojọ́, má lọ sórí fóònù kó máa lọ rojọ́
kó máa tú àṣírí yẹn ọ̀dàlẹ̀ ni ẹ́. Bẹ́ẹ̀ ni ìmùlẹ̀ wà lórí ẹ̀ torí pé wàá fẹnu ara ẹ̀ tọrọ ohun tó fẹ́ torí wípé ohun tí Yorùbá gbọ́ nìyẹn. Bó bá bọ́ sọ́dọ̀ òyìnbó náà confidentiality wà, oath of confidentiality. Èmi Erelu Túnwàṣẹ Àjíhún ọmọkúlódò yìí tí mo ti ṣe òṣèlú nílùú aláwọ̀ funfun tí Ọlọ́run bá gbé mi sórí àga láti pàṣẹ lórí àwọn aláwọ̀ funfun. Ǹjọ́ tó gbé mi sórí àga wọ́n ní kí n búra, mo dẹ̀ búra. Ńgbà mo búra yẹn tí n bá kùnà nínú ìbúra yẹn òfin wà tán lè fi mú mi. Kí ló wá ń sọ káàkiri fún tó ní ti Yorùbá ló yàtọ̀ tó wá ń pe àwo Yorùbá ló kùnkùn. Bẹ́ẹ̀ ni nígbà tí èmi yìí tí Ọlọ́run ọba fún mi ní orí ọ̀fẹ́ láti jẹ́ aláṣẹ lórí aláwọ̀ funfun, àìmọye làwọn nǹkan tá a máa ń ṣe tẹ́lòmí ò gbọ́dọ̀ gbọ́ torí pé ńgbà tí mo ti búra wípé màá ṣe òdodo pẹ̀lú gbogbo àwọn tá a jọ wà nínú ẹgbẹ́ kan náà, ẹgbẹ́ òṣèlú. Kí ló wá ń san fún? Bẹ́ẹ̀ náà nílùú tá a wà yìí làwọn Freemason wà ń bẹ̀. Dákẹ́ ẹnu ẹ̀. Freemason ni ẹ wo náà ń kóra wọn jọ pé kán lọ pààyàn kan. Ìfẹ́ ló wà ń bẹ̀. Ìfẹ́ ló wà ń bẹ̀. Òtítọ́ ló wà ń bẹ̀. Discipline ló wà ń bẹ̀. Ṣó ti yẹ àwa kọjá àwọn tẹ́ ẹ lè fi nǹkan kan bò lójú. Ẹ jáwọ́ nù rọ. Discipline. Kí wọ́n kó let your yes be yes, let your no be no. Bó pe rẹ̀ ní Kristẹni ó wà nínú Bíbélì fún ẹ. Ìwọ pásítọ̀ tó máa sọ pé ó ń bọ̀ láago 7 tó ò ní lọ mọ́. Ìwọ àfáà ó wà nínú Kóránì. Ìwọ babaláwo tó máa fi gbá kan bọ̀ kan nú. Jọ̀wọ́ ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire àwọn baba ńlá wa ní ká kí gbogbo yín o. Wọ́n ní àní táwọn fi lé yín lọ́wọ́ lò ó. Bàbá wí tán ẹ máa sọ̀rọ̀ òòṣà. Ṣé ẹ rò pé òòṣà ló tolé àyè bàbá ńlá wa ni? Ṣé ẹ rò pé Ọ̀ṣun ni? Ṣé ẹ rò pé idol kan ni? Ìṣe ni kẹ́ ẹ ya jáwọ́ nú àpọ̀n tí òyọ̀kẹ́ gbomi lákaná. Àwọn baba ńlá wa wọ́n fi àwọn àyè, àwọn ètò, àwọn ọ̀nà sílẹ̀ tá máa fi kọ́ra wa ní ìhun tí a lè pè ní ìwà ọmọlúwàbí. Ọmọlúwàbí ló máa bá sọ̀rọ̀ tó máa fọ̀rọ̀ àṣírí sí lọ́wọ́ tó dẹ̀ ní bá mọ́. Ò lè bá ọ̀rọ̀ yẹn bò mí mọ́. Wọ́n á fọ odò ti dé kò lè rojú ọ̀run. N tó ń pè ní Yorùbá ni kí èèyàn kó jẹ́ olódodo kó má jẹ́ ọ̀dàlẹ̀. Yorùbá kì í bá ọ̀dàlẹ̀ ṣe. Àwo ṣíṣe a máa kọ́ ni bí a ò ní ṣe jẹ́ ọ̀dàlẹ̀. A máa kọ́ ni bí a ṣe máa jẹ́ ni tí ọmọ làkejì wa lè gbẹ́kẹ̀lé. A máa kọ́ wa bí a ṣe lè ní ìfẹ́ òtítọ́ àti òdodo. Ìfẹ́ òtítọ́ àti òdodo tí ìṣòro bá dé ká dúró tira wa. Ní pàtàkì jùlọ ìwọ tó bá lọ ọbẹ̀ bí ẹni tó fẹ́ lọ sí varsity ni. You want to go to the university, it is your choice. Tó bá fẹ́ lọ sínú awo fúnra ẹ ló lọ ọbẹ̀. Tó Àjíhún ọmọ eégún lọ́jẹ̀ ọmọ àgbà ọ̀jẹ̀ tí mi gbó kìjikìji ló ń wí pé ó yá káre ilé là ń lọ. Àgbẹ̀ kan ò rókórókó kó gbàgbé ilé. Ó dìgbà.